Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, welcome to our YouTube channel. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé update lọ́lọ́kọ̀ ìjọ̀kan náà ni a máa ń fún yín. Update eléyìí tí a mú wá nípa sinimá fíìmù tí Mide tí ó gbé jáde tí àkọlé rẹ̀ ń jẹ́ Ìyá. A ti kọ́kọ́ mú update kan wá pẹ̀lú bí àwọn èèyàn bí wọ́n ṣe ń react nípa ìwà tí àwọn ọmọ tí Mide tó bí nínú fíìmù yẹn tí wọ́n wù. A rí i pé àwọn èèyàn jáde síta wọ́n sọ reality nípa àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nínú life, because fíìmù yìí náà tá bá ní ká wò ní tó ń ṣẹlẹ̀ nínú life, ní tó ń ṣẹlẹ̀ gangan ni, most especially tó ń ṣẹlẹ̀ sí àwọn obìnrin. So a wá rí i pé arákùnrin kan náà jáde síta ó sọ̀rọ̀ nípa ìwà tí ìyàwó ẹ̀ tó wù, pé ó deny òun ní ọmọ, pé kò jẹ́ kóun ní access sí ọmọ, débi pé ọ̀rọ̀ wa di ọ̀rọ̀ court. So ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́kùnrẹ́rẹ́ lẹ́nu arákùnrin yìí bí ó ṣe ṣàlàyé. Reaction ni a lot of people ni wọ́n ti react, ni wọ́n ti sọ̀rọ̀, because gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ayé ó jẹ́ nǹkan tó lágbára. So la fi ní ká mú wá fẹ́yìn viewers wa. Ẹ̀kọ́ òun ni nǹkan tí a mú wá fún yín ká kẹ́kọ̀ọ́, most especially our youth ìsìn tí a ṣe ń prepare láti wọnú marriage, and a gbọ́dọ̀ wà very careful. And then àwọn tán ti divorce tó jẹ́ pé wọ́n ti da single mother single father. So mọ̀ sí mi pé mi lánàá pé Dayọ̀ irun tó ṣẹlẹ̀ sí ẹ wọ́n ti fi ṣe fíìmù, Mide fi ṣe fíìmù. Èmi ò tí wo fíìmù yẹn o. Mọ̀ sí mi jẹ́ kó mọ̀ pé it is about one single mother tó tọ́jú ọmọ táwọn ọmọ wa padà wá béèrè bàbá wọn. That's the reality tó ṣẹlẹ̀ sí mi, èmi tí mo dúró síwájú yìí. That's the reality tó ṣẹlẹ̀ sí mi. Bó ṣe ṣẹlẹ̀ gẹ́lẹ́ nìyẹn. For 17 years òun ní gẹ́gẹ́ yìí fi deny ọmọ ní bàbá. Ó deny ọmọ yẹn ní bàbá. Ó sọ fún ọmọ yẹn pé kò ní bàbá láyé rárá. Ó sọ fún pé bàbá ẹ̀ ti kú. Bó ṣe dá tọ́jú nìyẹn wọn àtàwọn fámìlì ẹ̀. Ṣùgbọ́n ọmọ yẹn ti máa gbọ́ pé mi ni bàbá òun, ọmọ yẹn máa wá gbogbo ìgbà tọmọ yẹn bá sáwá sọ́dọ̀ mi, ọmọ yẹn sáwá gbà tó wà 10 years. Àwọn anti-kidnapping squad náà fi wá gbé mi ike mo jọ ọmọ gbé. Mo dẹ̀ sọ fún ọmọ yẹn mo ní kó jọ́ nítorí Ọlọ́run kò fi mí lẹ̀, ìyá ló mẹ́ni tó bí ọmọ kó máa mú lọ. Nígbà tó tún di tọmọ yẹn tún pé 13 years, ọmọ yẹn tún sáwá, wọ́n tún gbọ́lọ́pàá dé pé mo tún jọ ọmọ gbé. Ìgbà tọmọ yẹn pé 15 years, ọmọ yẹn sáwá, fúnra mi ni mo máa ń lọ police station pé ọmọ yìí ń sáwá o, ó lè mi ni bàbá òun. Ìyá ẹ sọ pé èmi kan bàbá ẹ̀ kó máa mọ́ ọmọ lọ kó lọ dá tọ́jú. Ọmọ wa pé 17, ọmọ wa lòun lọ́dọ̀ yá ọmọ pọ́dọ̀ mi lòun wa máa gbé, mo ní kò possible. The only thing ta lè ṣe òní pé ká dìtà mi bóyá èmi ni bàbá ẹ̀ tó tó abẹ́mi kan bàbá ẹ̀ báyìí kóra wa lọ kọ́ọ̀tì ní last year nìyẹn. Ìjẹta ni mo gba judgement, kí n tó gba judgement ńkọ́ all evidences proved that I am the boy's father, and the court actually granted me custody after 17 years. The court said we should go and change the boy's name to my own son name after 17 years. Ọmọ tí ń gbé pẹ̀lú mi nísìnyí o, ọmọ tí wà pẹ̀lú mi nísìnyí for 17 years. Court ò award ẹni wọ́n kọ́bọ̀. Kí ni mo sọ? Court ò fún ní 1 ṣíṣì. Wọ́n ní kí n compensate ẹni 1 ṣíṣì, because the fact on ground ó show wípé òun ló deny mi ní access, kì í ṣe wípé mi ò fẹ́ tọ́jú ọmọ. Court are not biased. Court ò wà biased at all when it comes to paternity of a child. Ìwọ tó bá ti jẹ́ bàbá tó bá mọ̀ kó fẹ́ tọ́jú ọmọ ẹ̀, má gbé ya ọmọ ẹ lọ court tó bá deny access, fílẹ̀ jó dá tọ́jú jó dá rẹ̀ ru òfò tó wáyé wárù. Court ò lè grant ìyá ọmọ yẹn tó tọ́jú ọmọ wọn lè grant them 50 kobo. It's not because they check obìnrin ní judge. They check the matter on ground. They looked at every fact on ground. Also wípé this man is ready to take care of his son, but you denied him access, you denied him everything. You even said he is not the father. Court had to send us back to the DNA lab to go and do DNA to ascertain if I am the boy's father, which of course came back 99.9999% that I am the father. And now court has granted me custody because the boy wanted to live with me. The boy needed a father. The boy needed to have a father. So if you are a lady, ó wá wá ọmọ ọkùnrin mọ́ yà, ó wà mọ́ yà báyìí pé ìwọ nìkan ló fẹ́ dá tọ́jú, kò ní bàbá. Ìwọ máa dá tọ́. You actually carried 17 years of what I'm supposed to be responsible for. And who told you I don't want to take care of my own child? Because you don't want me to have access to him, you took him to the most expensive school that I cannot even afford. No problem, you took care of my responsibility. But now the court has said I am the father of the child and the child should be living with me. They granted me custody. The name that you did not give him, the Oyo State Court has now said we should go and change the name with immediate effect. And now the boy is going to be answering my name. So eléjẹ láàká ìfẹ́ yóò bìnrin tẹ́ wọ ọmọ ọkùnrin mọ́ yá. Ẹ kàn ṣe lásán ni. Ẹ kàn ké lásán tí nǹkan kò ní ṣẹlẹ̀. You will cry, nothing's gonna happen.
because the court will check facts, not sentiment and not emotion. Not sentiment, not emotion. Gbogbo ìwọ kan bàbá ẹ̀, ìwọ kan bàbá ẹ̀, ìwọ kan bàbá ẹ̀. Just one DNA ó show gbogbo pé mi ni mo bí. Just one DNA ó show pé mi ni bàbá ọmọ yẹn. Nínú court document ẹ̀ ó ní owó tó ń fi tọ́jú ẹ̀ láti ilẹ̀ kí n tiẹ̀ compensate tó ń bí 5 million. Court jẹ́ kán má pé wọn kì í sanwó owó bẹ́ẹ̀. Igbe kó gbójú. They didn't award her 50 kobo báyìí wọn ní kí fún for raising a boy for 17 years. So ẹ̀yin obìnrin tó bá ti wù yín ẹ má fi fíìmù yẹn kọ́gbọ́n. Kẹ́ bá rò pé bóyá fíìmù ni àwa sọ̀rọ̀ reality. Ọmọ yẹn mo ti fún níṣẹ́ lọ́fíìsì mi nísìnyí ó ń bọ̀ nísìnyí ó fẹ́ resume tó bá ti dago mẹ́jọ yóò resume. Tó bá ti dago mẹ́jọ yóò resume. Tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ tó ń gan ti bóyá ó ti wà lọ́fíìsì gan ti mi mọ̀ jẹ́ ń wo bóyá ó ti dé gan pápá. So lédè kúkúrú ẹ̀yin obìnrin tẹ́ bá ti mọ̀ pé fẹ́ máa tọ́jú ọmọkùnrin ẹ kú yà kò sẹ́ni tí ó compensate yín lórí yẹn. Kóòtù sọ fún mi pé ìfilẹ̀ kó má bá tiẹ̀ lọ obìnrin burú èyí tó fi ṣe rẹ ló pọ̀ mọ́ tán rẹ àdáwà tí ó dá tọ́jú ọmọ ó sì padà sọ̀rọ̀ bàbá ẹ̀ kò sí nǹkan kan tó fẹ́ ṣe tí ó fẹ́ fọmọ lẹ́jẹ̀ mi ni. You see? Oya say it now, talk now. My close friend that I do tell stuff. They called me to tell me that about the movie, right? Related to me, yes. Wow. So everybody was as they were calling me, they were calling him too about the movie. So you can see, I have been granted custody. I have been granted everything, access, change of name, everything. They didn't even award her a kobo. Tó bá ti wú obìnrin ká máa dára wọn láàmú, ká máa dá ọmọ tọ́jú, ká máa ṣe gbogbo ẹ̀. Ìyẹn kù sí wọn lọ. So the video tí mo ṣe tó go viral yìí nípa kóòtù tó dá mi láre lórí ọmọ mi. Ó dá pé video yẹn ti dọ́dọ̀ ìyá ẹ̀. So mo kàn dédé rí voice note kan tó send sí mi. But voice note yìí ear ones ni àwọn voice note kan máa ń gbọ́ lẹ́ẹ̀kan yẹn ni. So mo fẹ́ ṣí voice note yẹn nísìnyí mo fẹ́ ṣí. Kò sí nǹkan kan bẹ́ẹ̀ tó ju èpè lọ. Kò sí nǹkan kan bẹ́ẹ̀ tó ju èpè àti threat lọ. So màá mọ̀ play ẹ̀ nísìnyí. I'll play it now. I'll play the voice note now. Èpè ló wà bẹ́ẹ̀ èpè. So mo ti fẹ́ play ẹ̀ sí èpè ló máa ń ṣẹ́ fún mi o. Méjì ló ti ẹ̀ send. Màá send ẹ̀ màá play ẹ̀ nísìnyí. Kò yẹ kí n ṣe voice note tí mo ṣe kò yẹ kí n ṣe sí. But I think I have to do it. Ṣórí èmi ti mọ̀ pé lórí burúkú ẹ̀dá aládánwò ni ẹ́. Pẹ̀lú ògbọ́n náà ṣórí nǹkan téèyàn ò bá ṣe. Tó o bá gbin ẹ̀fọ́, o ò lè ká àlùbọ́sà. Tó o bá gbin àlùbọ́sà, o ò lè ká ẹ̀fọ́. Gbogbo ibi téèyàn ò bá ṣe sí téèyàn bá fẹ́ jẹ́ ń bẹ̀. Àdánwò lèèyàn padà máa ń kàn bẹ́ẹ̀. Èyí tó wá ń ṣe yìí wàá kan àdánwò àdántán wàá kàn bẹ́ẹ̀ pẹ̀lú ògbọ́n náà. Àyàfi tó bá jẹ́ pàrọ̀ obìnrin kọ́ ló ti jáde lókù. Bọ́ tó bá jẹ́ pàrọ̀ obìnrin ló ti jáde ó kàn àdánwò. Ṣé o mọ̀ pé gbogbo bó ṣe ń ṣe náà ó yẹ kó ju bí tó wà lọ. Bọ̀ látara pé àwọn orí tó ṣẹ̀ tó bínú kò jẹ́ kó jùlọ yẹn lóhùn délé jù bẹ́ẹ̀ ló tí wàá fi jáde láyé. Ṣé wá rí ìyá rẹ̀ tó ló pé ẹ̀yẹn? Ìyá rẹ̀ tó ló pé gbogbo tán ní tán bá kọjú ayé wọn kó jọ tán fàárọ̀ wọn kó jọ alẹ́ wọn ìfà kò ní dalẹ́ tí ò fi máa dànù mọ́ wọn lọ́wọ́ kò ní dalẹ́. Ó rò pé ó kó èyí sínú ìnira how much is 5 million? You can go back to the lawyer lọ bí dáadáa lawyer Ibrahim lọ bí me ask for money from you 5 million tí mo béèrè tí court bá grant ebo ló ti fẹ́ rí 5 million tí mo béèrè where did you want to see it? Ibo ló ti fẹ́ rí 5 million? Ibo ló ti fẹ́ rí tọ́mátì ẹ̀sọ́ kókó lọ san 5 million yẹn fún mi? Ibo ló ti fẹ́ rí 5 million? Where did you want to see it? Tell me. Ó kálẹ̀ uncompleted building tó ń gbé ní tọ́lẹ̀ ẹ̀kọ́ tó ló kọ́lé. Rátà ìwọ aládùnwó ẹ̀dá sórí àfi tó bá jáwọ́ nínú gbogbo ìwọ àgàbàǹgebè tó bá jáwọ́ wa láìkàláì o ò lè dalẹ̀. O ò lè dalẹ̀ wàá padà láre wà ẹnu rẹ̀ láre wàá padà láre. Téèyàn bá dẹ̀ fẹ́ téèyàn bá fẹ́ mọ jẹun bí tí ò ṣe sí oúnjẹ yìí ò lè dalẹ̀ lẹ́nu ẹ̀ o ò ní jẹ dalẹ̀. Orí jẹ dalẹ̀ gbogbo tó bá dẹ̀ fi wàhálà ṣe tó fi wàhálà kójọ tó fi sún ẹ̀tẹ̀ kójọ ọ̀nà tí ó tó mọ̀ ní ó máa padà bá lọ ọ̀nà tó lérò ló padà máa bá lọ wàá ṣe wàhálà lásán
wá ṣe wàhálà lásán. ṣèbó orí lójú ayé yín àwọn obìnrin yín láre mọ́ yín lójú bó ṣe máa wá láre dalẹ́ nìyẹn. àwọn ọmọbìnrin tó bá bí náà pẹ̀lú ògùn Ọlọ́run bí wọ́n ṣe láre mọ́ ẹ lójú nìyẹn. bó ṣe máa ṣe wàhálà lásán nìyẹn. bí wọ́n ṣe máa ṣe wàhálà lásán wọ́n á máa ṣe wàhálà wọ́n á máa ṣe wàhálà wọ́n á máa jẹ̀jẹ̀ ìrírí. àdàbí tó bá jẹ pé ordinary ni gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. bọ́tẹ́ pé ò ní nǹkan kan pẹ̀ ó dá nǹkan kan pọ̀. lóòrìn bọ́nà wájú wàláì pé ò ní kábàámọ̀ nǹkan tó ń ṣe yìí wàá kábàámọ̀ ẹ̀ wàá regret in a big time in a big way. wo lórí burúkú ẹ̀dá tó ẹ pé téèyàn bá jírí ó padà lọ sùn ó lóun ò tí ì jí ó padà lọ tún oorun yẹn sùn. ìwọ sọ pé yẹ ẹ pé ṣé yẹ ẹ jẹ yín tó ti sọ bàbá yín lóko òkú ayé ṣé yẹ ẹ jẹ yín ó jẹ́rú ayé wọn jẹ́rú ọ̀run bó ṣe wáyé. Do you think your mother is normal? She's not normal and she's not a mother. Wọ́n ń ṣèyà ìyá tó rò pé ní ìyá kò ṣèyà ló ní abiata wọ́n ń ṣàbíamọ́ ìyá tó rò pé ní wọ́n ń ṣèyà. If you want to come for me ẹ lè wò pé ẹ kìnnìkan come on me I'm ready for any one of you. Wàláì tàláì I'm ready for you. Ẹ ti gbọ́? I'm ready for you. ṣé olólórí burúkú ẹ̀dá ni ẹni ìwé èèyàn rádaràda ẹni Nàìjíríà jíkò àti dánidání olófò ìwọ ọmọ láàrin ọmọ òfò wọn sọ fún mi pé wọ́n ṣe wà iye ẹ̀ ló máa ṣe wà lálàsán iye ẹ̀ ló máa ṣe wà lálàsán lórí yíwọ̀n ọ̀dẹ̀ ní jèrè kankan ní yín pẹ̀lú ògbọ́n náà olùkọ́ ní jèrè ọmọ inshallah mọ́ wọn ní jèrè kankan ní yín bẹ́ẹ̀ ṣe pé mẹ́rin yẹn kò sí kankan tó máa jèrè inú wọn ẹ̀yin olórí burúkú èèyàn rádaràda ló ló ṣe wọ́n sọ fún mi pé òní request fowó ẹlẹ́lẹ́fẹ́ fún mi 5 million ṣé owó aṣọ tí mo rà ní àbọ̀wọ́ oúnjẹ tí mo ti tọmọ jẹ àbọ̀wọ́ sùn tó lọ ní 5 million ní láyà ìjọ ti sọ pé mi kọ 5 million èmi tí mo bá ti 5 million ṣe 5 million owó kíni ìwọ ọmọ ló ti fẹ́ rí 5 million tí láti ẹ̀ request fowó tí mo ní mo fẹ́ gbà tí bá fẹ́ gba owó o ò lè rí owó tí mo ní mo fẹ́ gbà wo lórí burúkú èèyàn rádaràda. sórí gbogbo àwọn fídíò tó tún máa ń ṣe sófà kò sí èyí tí mi ò rí o kò sí èyí tí mi ò rí bẹ́ẹ̀ àtijọ́ tó ti wá ń go spiritual ibo ló ti gbé ẹ dé no tell me ibo ló ti gbé ẹ dé ibo ló ti gbé ẹ dé ṣọwọ́ kúrò lójú kan náà Yorùbá máa ń ní ṣèkàṣèkà ṣe kí ara ẹ̀ báwo ló ṣe máa ń sọ rántí kinní kan ọba náà kàkan sọmọ lọ́mọ wọ́n ti pé 19 tó kù títí ẹ àwọn ọmọ ẹ àtàwọn ẹbí ẹ tó kù ní títí ẹ tó bá rò pé òde ṣe àkankan sẹ́nì kankan lónìí tó bá jẹ́ Ọlọ́run fẹ́ Ọlọ́run fún ẹ Ọlọ́run sábàbí ni Ọlọ́run fi ẹ ṣe ní táìmù yẹn ànàrọ́bà kò sí dènyẹ̀ wà ọṣẹ tó ní bú kò sí irú ọṣẹ tó lè fi mí bú kò sí irú ọṣẹ tó lè fi mí bú mi ní nǹkan kan o I don't have anything except Allah. And Allah is sufficient for me. Kí ni mo sọ fún ẹ ní nǹkan kan mo fi kúrẹ́ náà náà mo fi ṣe ẹ̀rí I don't have anything tí mò ń pè nǹkan kan mi ìlọ́ṣẹ́ dúdú tí mò ń gún nítorí pé mi ní nǹkan kan tí mò ń pè pẹ̀lú àfọwọ́ nìkan àfọlọ́hún gbogbo bíkíbi tó bá lè mú orúkọ mi dé orúkọ ẹbí mi dé wa máa jẹ bíbọ̀ ń bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ká gbé o torí o ti sọ fẹ́ni tó bá fẹ́ báyọ̀ ọmọ ìjà ó ní láti go spiritual. Continue do anything ṣe nǹkan tó bá ti wẹ̀ ẹ́ lọ porí wa lọ́gùn lọ́ṣẹ nǹkan kan ó mọ bọ́lọ̀ wájú àtàwọn kéékèèké tó ti bí wọ́n ti pé òtún ti láwọn èso míì náà àwọn kéékèèké ó kàn lè fògùn ni pé tí ẹlẹ́ṣẹ̀ bá ń jìyà olódodo máa ń pín bẹ́ẹ̀ ni ẹ̀ṣẹ̀ èyí tó ń dálẹ̀ ní ìsìn àrọ́mọdọ́mọ ẹ máa jẹ́ ń bẹ̀ àrọ́mọdọ́mọ ẹ ó máa jẹ́ ń bẹ̀ lọ́kàn yẹn sílẹ̀ àrọ́mọdọ́mọ ẹ máa jẹ́ ń bẹ̀ o. So, what I'm trying to say, this is the kind of woman I have dealt with. Someone who is delusional, someone who's... You can't explain, I can't even explain. But these are the kind of things that she does. The only thing she knows how to do is go shake me. That's what she can do. Nothing except take me.
nothing except kó ṣẹ́ ìpè. That's what I have to deal with. Now she intentionally sent all these voice notes on listen once. Office listen once. Once. Office nìyẹn. That is what she does. That's what she does. So báwo lọkùnrin ṣe fẹ́ kó pẹ̀lú ilé. Lovers all over the world, ọ̀rọ̀ náà ni ẹ ti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́. Ṣe gbọ́ reaction arábìnrin yìí towards fídíò tí bàbá ọmọ ẹ̀ tó kọ́kọ́ ṣe. Ẹ wá rí i pé ó padà reply, ó send the voice note kọ́ ló ṣàánú. So gbogbo àwọn update yìí náà la ní ká mú wá fún yín lọ́lọ́kan òjọ̀kan. Reaction pọ̀ táwọn èèyàn ti react lórí fídíò yìí tó jẹ́ pé ó kọ́ sí gbàsgbòs débi pé àwọn èèyàn gan àwọn míì wọ́n tún búlé ara wọn ní under comment section. So òun náà ni a ní ká mú wá fún yín. Tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ channel wa, ẹ bá wa subscribe, ẹ like, ẹ comment, ẹ share, ẹ turn notification bell yín so that anytime tá bá ti drop new video báyìí ẹ máa lè rí notification. So I appreciate the support yín so far. We love you all. Thanks for watching.